sọ fàṣùgbà mi dé. lọ́tẹ̀ yìí o èmi gángan máa gbọ́. fàṣùgbà mi dé. ọ̀rọ̀ rẹ ló wù wá ká máa gbọ́ o. fàṣùgbà mi dé. ìyàwó Ọlákúnlé mi fàṣùgbà. fàṣùgbà mi dé. adùn idán la wà lórí rẹ o. fàṣùgbà mi dé. ẹ wo educative program tí a mi sọ. fàṣùgbà mi dé. àwa ò ní kólókó máa rògbò. fàṣùgbà mi dé. àwọn dẹ̀ní kọ́lá náà máa yẹ̀ lọ. fàṣùgbà mi dé. àmọ́ tó bá roko kó máa gbọ́ wa lọ. tó bá yẹ̀nù kó máa gbọ́ wa lọ. ẹ Ọlákúnlé mi ọmọ fàṣùgbà o. fàṣùgbà mi dé. olórí Nàìjíríà òṣèlú Nàìjíríà níbo là ń lọ ẹgbọ́n bó là ń lọ o ó lágbára. àwọn kan wọ́n rọ́ gbèsè, àwọn kan wọ́n jẹ gbèsè. Ta ni wọ́n fẹ́ fi gbèsè yẹn sílẹ̀ fún náà o? It's okay. Ta ni wọ́n fẹ́ fi gbèsè yẹn sílẹ̀ fún? Táwọn míì bá tún débẹ̀ wọ́n á tún jẹ gbèsè, gbèsè àwa máa kún gbèsè. Ìjọ wo la wàá san o? Mo la ti fẹ́ rówó san gbèsè yẹn o. Lábàtà Nàìjíríà àbí kí ni yóò jẹ́ ojútùú sí? Mo kí ẹ̀yin èèyàn wá o, ẹ tún káàbọ̀ sórí ètò ẹ̀yà àtúnjẹ́ akégbàjarè lórí gbàjarè ẹjẹ́ àtúnké gbàjarè. Ìkànnì Yorùbá Gidi TV ńlẹ̀ ń wò yí o. Ọlákúnlé Fásùgbà ló kọ mi, ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ èdè tó ti ródò, èdè tó pọn mi, èdè tó mú mi, èdè tó wọṣọ, èdè tó gẹ̀fìlẹ̀, èdè gẹ́ngẹ́ tó jẹ́dé elédè yóò dẹ́dẹ́dẹ́ elédè tí fẹ́ wí yọ̀tọ̀ mímí kọ́ Ọlọ́run ọba ni. Ẹ sọ̀scribe sórí péjì wa yìí, sórí channel wa ẹ sọ̀scribe sí. Ẹ bá wa like ẹ̀, tẹ́ bá ti wá sọ̀scribe yóò gbé option kan wá ẹ̀tẹ̀ hall, ẹ̀tẹ̀ hall ẹ filẹ̀ bẹ́ẹ̀. Ẹ like ẹ̀, ẹ drop comment yín, kẹ́ share ẹ̀ káàkiri káwọn èèyàn kí wọ́n lè láǹfààní àti rí. Lónìí kí ṣòkòtò tún máa tú yagba ǹṣólóde, ká tún bẹ̀rẹ̀ sí sọkọ̀ǹgọ́ mú ojú awọ. Ṣé sì mọ̀ pé ẹni bá mú ọ̀pá lọ́wọ́ náà ló lè mèdè àyàn. Mo tún ti múragbátarágbà, mo múragbátarágbà lónìí. Mo mú gba àgbà nù gba ẹgbà mi fún gba àgbàlagbà tí ń bẹ́ ń di igi ìgbà kí gba àgbàlagbà lè máa mú gba àgbà jẹun gba ẹgbà ní gba ìgbà ń ta gbangba ìta gbangba làátà gbangba. Tagbára sì làgbàrá fagbára agbára rẹ̀ gbàtà alágbára lọ. Mo ti sàngbàsàngbà kí n bá lè lágbára tó gbàgbà ọ̀rọ̀ lórí ta gbára lóde ọ̀gbaragada lójú ọ̀gbagadì bí wọ́n gbé fagada ńlá sági agbada náà àgbàyanu wàràwà tí jóná ìyàgbá. Mo fìbà fún gba àgbàlagbà tó kún fún àgbà àràgbà agbára gbàǹgbà tẹ́gbàgbèjì àgbà kan ò kan lè fàyà gbàǹgbàǹgbà nígbàkígbà. Mi ò ní ṣèṣe wé tó tapá gágágá lójú iná tí náà mẹ́wẹ́ igi oko jẹ́. Àwọn ìràwọ̀ tó bá fojú doṣù wọ́ ọ̀kùn ni, èmi ò sì ní wọ́ ọ̀kùn láíláí. Mo ṣèwà fún Ọlọ́run ọba dẹ́dà ọba ṣẹ̀dá. Mo sì kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí lásìkò yìí. Mo fìbà fáwọn àgbààgbà. Ẹ gbọ́ mi ná. Àwọn òṣèlú wa oníkálukú ọkàn ń ṣe tiẹ̀. Ayò ni wọ́n ń plé, wọ́n fi wá ta, wọ́n fèmí àti ẹ̀ tayò ní, wọ́n fi wá ta káìtì kò á tán bí. Nígbà míì olóṣèlú kan alóhùn bó olóṣèlú kan jà, ẹgbẹ́ òṣèlú kan wọ́n máa sọ̀rọ̀ àlùfàǹsápá ẹgbẹ́ òṣèlú kejì. Ẹni tí ń sọ̀rọ̀ àlùfàǹsápá ẹgbẹ́ òṣèlú yẹn á tún wá kúrò nú ẹ̀, á tún bọ́ sínú ẹgbẹ́ òṣèlú míì. A kúrò nú APC bọ́ PDP, láti PDP ń bò wá rí pé oúnjẹ ti fẹ́ tán bí yóò tún sáré lọ. Ṣé ìjà tèmi ní jà ní àbí tiẹ̀? Oúnjẹ àfàpò ẹ̀ ti inú ẹgbẹ́ òṣèlú PDP ó bọ́ APC, láti APC ó bọ́ SAPGA, láti SAPGA ó bọ́ Labour. Àwa kọ́ náà ń jà fún, tẹ́tẹ́ ni wọ́n ń ta. Nígbà wọ́n bá fi búrẹ́dì kó alómi ọbẹ̀ jẹ tán láwa máa ṣẹ́jú pàkópàkó. Nígbà ìdìbò bá dé wọ́n máa ń ṣe dáadáa, wọ́n máa ń fún yín lówó, fún yín ráìsì kóńgò kan. Ṣé dáadáa tiẹ̀ nìyẹn? Wọ́n fún yín ráìsì kóńgò kan, ẹ̀wà kóńgò kan. Ẹni tí wọ́n fún 5,000 gba 2,000 dìbò kó ṣébẹ̀. Ṣé bá a ṣe ń bá bọ̀ láti jọ èrè? Búrẹ́dì náà fi ń kó alómi ọbẹ̀ jẹ. Àwọn ọmọ tí wọn ò sí lórílẹ̀-èdè yìí, àwọn ọmọ tí wọ́n ìlú òkèèrè náà wà lókè òkun lọ́hùn-ún, ibẹ̀ náà ti ń lọ sùkúù tiẹ̀.
àwọn ọmọ tí ẹ̀yin náà máa wọn skul tẹ lè fi hàn sí ẹmọ ibi tán wà ibi tí ò sáàbò. Wọ́n ń sáré pé káwọn ọmọ ti yín kó wá sin ọmọ tí wọ́n, eré tí wọ́n sá nìyẹn. Káwọn ọmọ tí yín wá ṣerú ọmọ tí wọ́n, káwọn ọmọ tí wọ́n wá jẹ gàba. Ṣó wá yẹ kírú ẹ̀ tó wáyé? Ṣó yẹ kí á dúró dègbà náà àbí ká tún gbogbo nǹkan tó? Ẹ̀yin náà wo iye tí Nàìjíríà ti jẹ báyìí. Bàbá Ọbásanjọ́ náà gbìyànjú ń gbò wà ń bẹ, ṣùgbọ́n àwọn náà wọ́n ṣe ó kù díẹ̀ káàtó síbi tó kù sí. Ṣùgbọ́n ní ti owó tá a jẹ kalẹ̀ rẹpẹtẹ, owó rọ̀gùnrọ̀gùn tí Nàìjíríà jẹ lásìkò Ọbásanjọ́, wọ́n ní kan gbégilé káwọ̀ kúrò. Àwọn míì tún débẹ̀, ṣé ti rí báyìí, ṣé ẹ rojú ayé, wọ́n tún bẹ̀rẹ̀ sí tún ní jẹ gbèsè. Wọ́n ń yá owó lórúkọ tiwa, wọ́n ń yá owó lórúkọ tí àtàwọn ọmọ yín. Ẹ dákun, ta ni ó san? Ẹ wo iye táwọn ń rí, ẹ wo iye táwọn ń gbà. Àwọn fẹ́ lo ọkọ̀, àwọn kọ́ ni wọ́n rà á. Wọ́n rèpo sọ́kọ̀ wọn, àwọn kọ́ ni wọ́n rà á. Oúnjẹ tí wọ́n jẹ, àwọn kọ́ ni wọ́n rà á. Ìlú ní ń gbé. Owó wa ni wọ́n fi ń sara rin dín. Ẹ̀mọ tójú yín rí kẹ́ tó sanwó òwe ọmọ sùkúù lásán. Káwá mọ̀gbọ́n níbi àbádé yìí. Ṣé yà yìí ò tó? Owó tí Nàìjíríà ti jẹ àṣà ọdún tó kọjá 2021, ńgbà àwọn ṣírò ẹ̀ kò dín ní 35.5 million naira. 35.5 trillion. Ẹ dákun, ẹnu mi àgò. 35.5 trillion naira. Tábà ní àwa wò ó jẹ́ lówó dọ́là bíi 32.9 billion US dollars. Ẹ̀yin náà wò ó, ṣòwò kékeré ni, tírílíọ̀nù tó gbé tírílíọ̀nù pọ̀n lówó náírà. Ta ni ó san? Ẹ wo àwọn iléeṣẹ́ wa káàkiri, ẹ wo àwọn iléeṣẹ́ wa, ó ti dákú rẹ̀tẹ̀. Ẹ tọ́ka sí iléeṣẹ́ kan tíjọba dálẹ̀ tí ń gbòòrò Nàìjíríà, ṣó wà? Ẹ tọ́ka sáwọn iléeṣẹ́ tí ń gbòòrò sí tó jọmọ Nàìjíríà ló dá sílẹ̀. Àwọn òyìnbó yẹn náà wá bẹ̀rẹ̀ sí kó wa ṣẹrú báyìí o. Wọ́n ti ń kó wa ṣẹrú o. Lọ́nà wo? Ẹ lọ sí Èkó, ẹ lọ sógùn state, ẹ wo àwọn iléeṣẹ́ tó wà ńbẹ̀. Ẹ rí i pé àwọn chinko, àwọn òyìnbó wọ̀nyẹn, àwọn akátá, àwọn Chinese ni wọ́n kó wa ṣiṣẹ́ lórílẹ̀‐èdè tiwa. Nígbà tó jẹ́ pé ìjọba tó wà nípò wọn ò ṣe tó yẹ kí wọ́n ṣe fún ìtẹ̀síwájú wa. Now 2023 ń súnmọ́lé. Àwọn tí wọ́n panumọ́, tí wọ́n kùnà láti sọ̀rọ̀ sókè níjó ní ṣe rántí EndSARS tó ṣẹlẹ̀, táwọn èèyàn ń pariwo pé èyí ò dáa, èyí ò dáa, àwọn ọmọ wa lẹ́pa. Ìjọba tẹ̀lé àríra wọn àpáyàn kankan, wọn àpáyàn kankan, wọn àyìnbọn pààyàn. Ẹ̀yin náà ṣe rántí àwọn tó yẹ ká sọ̀rọ̀ sókè nígbà yẹn tí wọ́n kùnà láti sọ̀rọ̀ sókè, nígbà tí wọ́n lọ pààyàn gàngàn nípínlẹ̀ Ọ̀yọ́, tí Sunday Igboho fi fariwo tó fi gbé ta pé èyí kíní tí ń ṣẹlẹ̀ yìí ó léwu, wọ́n ń jiyàn gbé, wọ́n ń gbé èèyàn pa pẹ̀lú àwọn Fúlàní dáradára tí wọ́n ń kọjá àyè wọn wọ̀nyí. Ṣe mọ̀ pé àwọn tí wọ́n jẹ́ alákòóso, àwọn tán ní wu àwọn láti gbégbá ààbò ní ìsìn lọ́dún 2023, wọ́n sọ̀rọ̀, wọ́n nífẹ̀ẹ́ wa o, wọ́n panu wọn mọ́ ni. Gbogbo ń ṣẹlẹ̀ lọ́tún lósì wọn sọ̀rọ̀, ṣùgbọ́n wọ́n mọ òkè ọya nílẹ̀ Haúsá lọ́hùn-ún, nílẹ̀ olóòrò àwọn Fúlàní, wọ́n mọ bẹ̀yẹn kọrí sí láti lọ ṣàjọ̀dún, láti lọ ṣayẹyẹ, láti lọ gbìmọ̀ràn, láti lọ kó nǹkan fún wọn, láti lọ ràn wọ́n lọ́wọ́. Àbí àwọn ará ilé rẹ̀ ìyà ń jẹ wọ́n, ó ránṣọ rẹ̀ ń bí ó gbé ya. Ará òkè odò lọ́hùn-ún ló jẹ́ ọ́ lógún. Bẹ́ẹ̀ sì rè irọ́ náà ní gbogbo ẹ̀ lórí irọ́.
torí 2023 torí 2023. Now bẹ́tò òdìbò ṣe wá ń bọ̀ yìí oníkálukú wọn ló ti ń ṣe assignment ẹ̀ 2022 láṣẹ wọ̀ yìí wọ́n ti múra wọ́n ti gbáradì ju bẹ́ẹ̀ ṣe rò lọ oríṣiríṣi nǹkan ló ti ń lọ lábẹ́lẹ̀ káwọn ṣáà lè wọlé dandan lóye kò burú lóòótọ́ ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì kálétò ìdìbò wáyé lọ́dún 2023 ó dáa lóòótọ́ kọ́mọ ẹni ó joyè ó máa ń ṣàǹfààní ńgbà míì bọ́mọ ẹni bá joyè ṣùgbọ́n sátidé tí ó dáa jímọ̀ láti mọ àbí ọmọ ẹni tí ò bá rí ti lérò bó bá joyè ṣé ò ní fìyà jẹ lé ṣé ò ní sàpòyàkọ́ àwọn ọ̀jọ̀gbọ́n ti ń sọ̀rọ̀ lọ́tún lọ́sì àwọn ọ̀rọ̀ tí ń jáde ní múrasílẹ̀ ọdún 2023 tètò ìdìbò wáyé. Now kí ni àwọn Yorùbá sọ kí làwọn àgbààgbà Yorùbá ti ń sọ lórí ọ̀rọ̀ yìí ǹjẹ́ lẹ mọ̀ pé ẹgbẹ́ Afẹ́nifẹ́re àti àwọn tapá àti òkè ilẹ̀ Ìgbò lọ́hùn-ún apá ìlà oòrùn lọ́hùn-ún wọ́n ti lọ ṣèpàdé kan l'Àbújá lẹ́nu àìpẹ́ yìí tí wọ́n sì fẹnu kò wípé ẹni ẹgbẹ́ òṣèlú èyíkéyìí tí ó bá fẹ́ fọmọ oyè lẹ̀ tó bá jẹ́ pé látàpá àríwá ni lókè ọya lọ́hùn àwọn òní ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò wọn ò ní sọ́pọ́ọ̀tì ẹ̀ wọn ò ní tìlẹ́yìn ntasọ̀nà ẹ wá máa gbọ́ o Gani Adams sọ̀rọ̀ kan ìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní kíní kan ní ká mọ̀ ètò ìdìbò ọdún 2023 kò mú làákàyè dání kò mọ́pọlọ dání kò tí ẹ̀ ṣàǹfààní àyàfi tó bá jẹ́ wípé wọ́n lè ṣe àtúntò tó yẹ láì ṣàtúntò ẹ gbàgbé ń pa ẹ̀ àbí ṣé kò wá nílò àtúntò àbí ò wá nílò dúdú báyìí nígbà pé babunde work àbí bò náà ṣe ń sọ ẹni tí ń ṣiṣẹ́ ó wà lóòrùn àwọn wo ni tún ń pè báyìí ẹ pè wá lẹ́yìn ètò ẹ dákun ṣiṣẹ́ yẹn wà lóòrùn ẹni tí ń jíṣẹ́ ó wà ń bòjí ẹ dákun hello bẹ́tò bá parí ẹ dákun torí Ọlọ́run a wà lórí ètò ẹ má bínú ẹni tí ń ṣiṣẹ́ wà ní oòrùn ẹni tí ń jẹ ó wà ń bòjí ibi tọ́rọ̀ Nàìjíríà wà nù ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè adarí ọmọ ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà sọ nǹkan kan ó lọ́dún 2023 ẹ má retí pé Yorùbá ó dìbò rárá ó ní òsínbò ó ní Yorùbá ò dìbò torí pé bàbá máa tiẹ̀ wá dìbò nílẹ̀ Yorùbá a jẹ́ pé ilẹ̀ Yorùbá ti gba orílẹ̀-èdè tiẹ̀ ó ti dá wà láàyè tiẹ̀ nìyẹn ẹ ti ráwọn ọ̀rọ̀ fún kálukú wọn sọ Gani Adams sọ pé ètò ìdìbò ọdún 2023 kò mú ọpọlọ dání ìdí tí ò sì fi mú ọpọlọ dání òun ni wípé tí ò bá ti sí àtúntò kò mú ọpọlọ dání kò ṣàǹfààní nǹkan tí Gani Adams sọ ni ọdún 2023 tí wọ́n ń bọ̀ yìí kí ni ká máa retí bẹ́ẹ̀ sì rèé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ti sọ̀rọ̀ síta ń tiẹ̀ ó ní ní tòun òun ṣetán láti gbégbá ààbò lọ́dún 2023 àwọn nǹkan kan wà tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó níbi tó dáa sí ní tilẹ̀ ń tọ́ lọ́hùn ká ṣàlàyé ọ̀rọ̀ bí àlékún ká lè mọ́ gbòbí ẹni owó ẹ̀kún lórí ohun tá a bá ṣe táyé fi dúró kùnkùn Tinubu bíúdà ni ó ti bíúdì àwọn èèyàn kan tó jẹ́ wípé lásìkò ìṣòro tàbí lásìkò tó bá nílò ìrànlọ́wọ́ wọ́n á dìde sí i ṣẹ̀kẹ̀ndúgbẹ̀ owó ń bẹ olówó lọ́lá ó lọ́rọ̀ ó sì ti bíúdì àwọn èèyàn ẹ̀yin náà wò ó
ẹ wo àwọn tó jẹ́ sànkosànko tó dìde pàápàá nílẹ̀ Yorùbá wa ẹ̀yẹ́ mú lè já lọ síbòmí ẹ̀ mọ́ jà rìn jìnnà nílẹ̀ Yorùbá wa yìí tó jẹ́ wípé mélòó lẹ́fẹ́ bẹ́ẹ̀ bá ìdákọ̀ márùn-ún mẹ́ta sí mẹ́rin ó ti gba ìrànlọ́wọ́ ó ti pàṣẹ ìrànlọ́wọ́ Tinubu gòkè èèyàn Arẹ́gbẹ́ṣọlá ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yóò ní ìkan lára wọn nù èyí tí ń bẹ́ẹ̀ lọ́wọ́ yìí ń kọ́ èyí tí ń bẹ́ẹ̀ lọ́wọ́ yìí ń kọ́ àwọn èyí tó ti jẹ gómìnà nípínlẹ̀ Èkó náà láti rí Fáṣọlá àwọn yẹn ń kọ́ ta ló bíùdì wọn lóòótọ́ ó ń fa èèyàn dìde bí èèyàn bá sì fẹ́ ní ọ̀la ó ṣe pàtàkì kí èèyàn máa fa àwọn míì dìde bó o bá ṣe ń gòkè máa fa àwọn míì gòkè torí àìbá àmọ́ bẹ́sẹ̀ ẹ bá fẹ́ yẹ̀gẹ̀rẹ̀ lókè dípò kó o jábọ́ forí ńlá sẹ́mẹ́ǹtì wọ́n tẹ̀wọ́ gbé ọ Tinubu ṣe èèyàn lápá abẹ́hùn bí èèyàn bá súnmọ́ ṣe rí ibi tọ́rọ̀ dé dúró àfi ká gbọ́n nínú ká gbọ́n ta torí má ṣe gbọ́n lé ọkọ ni wọ́n gbọ́n lé àlè ọmọ mẹ̀kúnnù gbọ́dọ̀ jà fún rẹ̀ torí tó bá tó àsìkò kan bí ẹ̀gbọ́n bá ti ń gún ni tó bá ti ń débi aush tó ń débi yóòsh tó ń débi yé yóò yọnu yóò yọ nìyẹn o káwa múra now ńgbà tí pírẹsidẹ́ǹtì táàrẹ ilẹ̀ Nàìjíríà Muhammadu Buhari tí ó gbéra pa wọn ní ń bọ̀ lógùn state lẹ́nu àìpẹ́ yìí tó wá sí Ògùn state tó dé ó kàn fi ń rẹ́rìn ni nígbà tó dé ẹ̀yin náà mọ̀ ẹ̀rì àwòrán wọn lórí náà lẹ́ ń wò àwòrán wọn ẹ̀rì láìpẹ́ tí ó dé sí Ògùn state yìí wọ́n wá ní wọ́n fẹ́ ṣe commission ojú ọ̀nà Ìjẹ̀bú wọ́n ń ṣe àwọn commission ní Dàpọ̀ Abíọ́dún ó ti ṣẹ́gun o àwọn ọ̀ṣọ́ Ẹgbẹ́jọdá Dàpọ̀ Abíọ́dún ó ti ṣẹ́gun o ó ti ṣe àṣeyọrí gan. mo kàn wò ó pé títí pé látijọ́ yìí ẹ̀ ń commission ti bí commission tán kí náà ní rírí àárí gbogbo àwọn ọ̀nà tẹ́ ṣe ń jò ó ní ìhun náà dàwáì lónìí ló ti pápẹ́ ẹkú ṣé náà ló ti wá ń tàn Nàìjíríà gbogbo òlérí tó ń gan ṣe tí Buhari ṣe nígbà tí ó wọpò níjọ́ ni èyí náà ẹ̀wòye ọdún tó ti lò nípò ní ẹ̀wòye ọdún tó ti lò nípò gbogbo òlérí tó ṣe èwo la ti rí tó múṣẹ ń bẹ̀ ẹ̀yìn epo di iye báyìí náírà ẹ̀yìn náà di kinní kan èwo owó náà wọ́n sí gáàsì wọ́n sí ọ̀nà torí ẹ̀ dá ètò ààbò tó pariwo ń ní bó bá rìn tó bá ṣọ́ra wọ́n jẹ́ ọgbé ilé bàbá ọmọ ń bọ ọmọ lẹ́rù fáwọn tó wà lókè òkun kí la wá ń sọ ẹ̀yin náà wo nǹkan tí Gani Adams sọ tó ní wípé àtúntò ló kù pé àtúntò ní kí wọ́n ṣe bí wọ́n bá dìbò lọ́dún 2023 sáwọn ilé ìṣetán láti ṣàtúntò ṣé yóò mú wá fún wọn tí ò bá ti mú wá sí àpò wọn ò ṣetán láti ṣe ń tá a fẹ́ ṣe ló yẹ kí gbogbo ọ panupọ̀ ká béèrè fún tó tá a fẹ́ tí ó fìyà lọ́kàn balẹ̀. ẹ má gbàgbé láti subscribe Yorùbá Gidi TV lẹ́ ń wò ẹ subscribe sí ẹ láìkí ẹ kí ẹ sì kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ ní kẹ́ ẹ share ẹ kó lè dọ́dọ̀ àwọn èèyàn míì ẹ já wo nǹkan tí bá Gani Adams tó sọ. láti yapa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ó ní ètò ní ìṣẹ̀ntẹ̀lé ni ní ètò bẹ̀. ànìkan tí olóyè Sunday Igboho ń ṣe gbà yẹn kò tẹ̀ tí ó ṣe bẹ̀rẹ̀ ní kò ìpàdé bì kankan. wọ́n á jẹ́ dandan wípé àwọn agbófinró wọ́n lọ sí ilé ẹ̀ wọ́n yìnbọn fáwọn tó bá wọ́n pa èèyàn méjì òkú àwọn èèyàn méjì tó pa ń àkíyèsí dídì nílé wọ́n bá ọkọ̀ dúkìá ẹ̀ jẹ́ ó ti sásàálà fún ẹ̀mí ẹ̀ nígbà tó dé Benin Republic tó mọ̀ pé òun fẹ́ lọ sí ìlú òyìnbó wọ́n ti mọ̀ wọ́n bẹ̀ èyí tó wáyé àmì lẹ́nu tí mi ò tí ì ní láyé mi ni pé ìjọba Benin Republic wọ́n wá ní kó lọ fi sí ọgbà ẹ̀wọ̀n wọn wá tí máa ṣẹjọ́ yẹn lọ tí àwọn olóyìnbó pè ní fáyà ìyẹn ó ń kọ́ alóminú wípé agbára ìjọba Nàìjíríà wọ́n fi bá ìjọba Benin Republic sọ̀rọ̀
láti ṣe àṣemáṣe. Tí ẹ bá rí àwọn kan máa ń wọ àwọn tí ò mọ̀ kan àti àwọn tó yẹ pé pàdánù nílẹ̀ Yorùbá wọn ní kílà rẹ̀ tẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ Sunday Igboho. Nígbà wọn tó fún Sunday Igboho gan wọn ní kílà rẹ̀ ń ṣe lórí security àtọmọ wákìlì àtọmọ wákìlì ara wọn ti ń sọ pé àwọn ọmọ wa tó lọ wákìlì wọn forí wórí ni Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run tí àwọn ọmọ wa wọn dákẹ́ mọ̀ ṣe. Ọ̀rọ̀ Sunday Igboho ti wáyé àwọn kan náà sọ pé kílà rẹ̀ ń ṣe ààrẹ òṣèlú kankan tẹ́ bá mọ iye àwọn oníwèé ìròyìn kò ti bá sọ̀rọ̀ fún ìdásílẹ̀ Sunday Igboho níbẹ̀rẹ̀ ìkọ́ni kò lè less than 30 nígbà tán ti mú. Àmì tó bá gbọ́ pé orúkọ mi pẹ̀lú Sunday Igboho amòye ìgbà tí mo ti bá àwọn oníwèé ìròyìn ọmọ akọ́tẹ̀ wà ní Punch Òyìnbó wọ́n bá ti pè mí báyìí láyọ̀ ní Òyìnbó àní ọ̀rọ̀ Sunday Igboho ló fẹ́ sọ àdìgbèlú àdìgbèlú bá sọ̀rọ̀ àti sọ̀rọ̀ torí èmi náà ti wà nínú kò yẹn rí ẹni tó wà ní detention kò gbúdọ̀ yẹ ẹni tó wà ní detention 14 months ni ìjọba Ọbásanjọ́ fi tì mí mọ́ oríṣiríṣi ọgbà ẹ̀wọ̀n kì í tẹ̀ ń ṣẹ́yà tán wọ́n tì mí mọ́ Bara prison wọ́n tì mí mọ́ Kùjé prison wọ́n tì mí mọ́ Kirikiri maximum prison wọ́n tì mí mọ́ Suleja prison àìmọye police station ìjọba Ọbásanjọ́ tì mí mọ́. Àpapọ̀ nìyẹn o mo ti ṣe kan oṣù mẹ́ta wọ́n tì mí mọ́ Kirikiri àti Bara prison lórí ẹ̀ṣẹ̀ tí mi ò ṣe tó nǹkan tó ń pè ní ìjọba amúnisìn yẹn. Mo ní fi àsìkò sọ fún ìjọba kí wọ́n ṣe Sunday Igboho nìkan o torí mo rí pé àwa Yíbò bá ti béèrè lábá ti sọ pé wọ́n release Sunday Igboho a máa ń sọ ti Kánò mọ́ àwọn Yíbò sọ ti Sunday Igboho táwọn ọ̀nà bá ti fẹ́ sọ ti Kánò nìkan lọ́ fèsì wọ́n á máa fi máa yọ pé nǹkan tó ń pè ní majority ìran ní Yorùbá bí a bá ṣe kọ́ fún release Sunday Igboho àwọn máa kọ́ fún ti Kánò torí àwọn méjèèjì ìkọ̀kan náà ń jà fún ó mọ̀ pé ọ̀nà tó lókàlùkù pé tiẹ̀ gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó mo fi àsìkò yìí pé ìjọba pé wọ́n tú Sunday Igboho sílẹ̀ o kò ṣẹ́ o ẹ̀tọ́ ọmọ Yorùbá òun ló ń jà fún ó dẹ̀ ti pé gbèsè tí mo pe gbogbo àwọn ọba Yorùbá ní Benin Republic tí wọ́n dẹ̀ ṣe ìpàdé wọ́n dẹ̀ gbé gbèsè pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì Benin Republic pé ọmọ wa ní kò ṣe pé kọ́ release wọ́n kọ lẹ́tà lọ sí presidency wọ́n kọ lẹ́tà sí judiciary chief justice wọn kọ lẹ́tà sí parliament wọ́n kọ sí prison service lórí ọ̀rọ̀ Sunday Igboho pàtó ọ̀dẹ̀ fi síbi kan tí ò tẹ́ wọn lọ́rùn wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ nísìnyí àwọn ọba yẹn ṣiṣẹ́ lórí ẹ̀ náà pé ìwọ̀nba alágbára tá a ní Benin Republic kò dàbí Nàìjíríà tó jẹ́ ìlú wa tá ìwọ̀n àpàdé àlùdé orílẹ̀-èdè wa ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé wọ́n tí Sunday Igboho ń jà fún àwa náà ń jà fún ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ló yàtọ̀ o tá a bá ń sọ̀rọ̀ regionalism is about 80% of total liberation torí ìjọba dàbí bàbá ilé ni kò sí ẹni tó lágbára ju ìjọba lọ tó bá wà ní orílẹ̀-èdè kò sí ẹni tó lágbára ju ìjọba lọ tó bá ìwà ní under sovereignty yẹn kò sí ìjọba kò sí kan tí ìjọba olùfẹ́ dá lára ṣùgbọ́n tó bá fẹ́ gbẹ̀ ẹ̀tọ́ ẹ̀ fọgbọ́n ṣe o tó o bá fọgbọ́n ṣe ìwọ tó ń jà fún ìran yẹn gan Ọlọ́run má jẹ́ kẹ́ni ẹlẹ́ni kó gbà ṣe ẹ̀ṣin ara experience táwa ní nínú ọ̀rọ̀ ìjàgbára nìyẹn tó mo fi àsìkò yìí pé president wa Muhammadu Buhari òun ló ti Sunday Igboho mọ́lé o ìṣe Benin Republic o máa wà kúlẹ̀ o òun ló ti mọ́lé o ìṣe Benin Republic torí Benin Republic dàbí ọmọ sí Nàìjíríà ni kò sí kan tí Nàìjíríà ò lè bá Benin Republic ṣe ó dẹ̀ release Kánò ọ̀rọ̀ tó wà lẹ́yìn tó o bá aláwọ̀ kí Nàìjíríà gbé yẹ ká padà sí region wa Eastern region wà nísìnyí wọ́n ti pín sí 6 zones federating unit kí Niger Delta region wà Eastern region kó wà Western region kó wà Mediviriba region kó wà North West region kó wà kí North East region kó wà kó ká lọ find solution sí problem ẹ̀. Àwọn Amẹ́ríkà sọ fún aláìpẹ́ pé 96 ISIS ló ti wọ Nàìjíríà 96 ISIS àwọn tó burú jù nínú terrorist lágbàáyé ni tí mẹ́wàá bá wọ orílẹ̀-èdè yẹn ṣàpapọ̀ tí ẹ bá dẹ̀ wò ó every day ní ojoojúmọ́ àwọn èèyàn tó ń pa ní north ló wá rí wàhálà yẹn àwọn èèyàn tó ń pa ní north every day kò less than 200 people
CNN is even tired. Ó ti sún àwọn CNN láti publish the issue of insecurity wa mọ́. Ẹni pé àwọn country bíi ìbá lose 3 or 4 people CNN abúlé Àjàsírí abúlé níbi tí wọ́n gbé story wa mọ́ in terms of insecurity. Ẹ wá wo ibi tí ọ̀rọ̀ wa wọ̀ sí. And kò sí ọgbọ́n tí àwọn olóṣèlú ìbẹ̀dá sí náà bá rí structure. Olúkálùkù lọ túlé ẹ̀ ṣe kó lọ túlé ẹ̀ tó. Àwa láwọn olè tó wà ní ọ̀dọ̀ wa. Ẹ fún wa lágbára. Ẹ jẹ́ ká lọ́lọ́pàá ká olè. Ẹ wo kan tó ṣẹlẹ̀ ní Ondo State. Àwọn Boko Haram ló attack villages. Wọ́n dẹ̀ jó odidi village. Wọ́n dẹ̀ pa èèyàn 3. Òkèlúsì ní ẹgbẹ́ ọ̀wọ̀. Ẹ wá ní ká máa ní ìbọn. Ẹni ká máa ní state police. Ẹni ká máa ní local government police. Ẹni ká mọ̀ tẹ́kùn máa gbé ṣàkàbùlà kiri. Ẹni ká máa gbé pump action kiri. Máa yin pump action kò lè pa ẹni tó wà níbi òkìrì tó wà bẹ́ẹ̀. Wọ́n ta bá jọ gbé nǹkan tó kára. Ẹ rí pé gbogbo àwọn ọjà ni wọ́n bá àmọ̀tẹ́kùn tó ti ṣe yẹn ó ti reduce the issue of insecurity in fact. Tó bá empower àwọn security wa mọ́ as a police, the state police, local government police and regional police, ilẹ̀ Yorùbá tún bí omi àdìpọ̀ ni. Ilẹ̀ Ìgbò náà wá wá solution sọ̀rọ̀ wọn. Àwọn tó ń jà fún Biafra nílẹ̀ Ìgbò wọn lè dúró. Kò sẹ́ni tó wọ́n lè pa wọ́n tọ́kọ́ dúró torí wọ́n ti register cost yẹn sí mindset wọn. The only thing tó lè fi solve problem yẹn ni pé ká restructure Nigeria sí region. Máa ń gba ká gbogbo ìwẹ̀. Báwo bá rí total secession fà ọjọ́ iwájú àwárí. Ìran sáà ló ń jẹ ojú àbí ńlẹ̀ ti láǹfààní àti rí òun. Ẹ má wàá gbàgbé bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí mo nígbà kó ń dùn mọ́ yín dáadáa kó lè túbọ̀ máa dùn yọgbanyọgba tó mi alágbámọ́ná ká ẹ yàtọ̀ mẹ́rẹ́gẹ́dẹ̀. Nǹkan kan ni mo bẹ̀yìn kẹ́ ẹ ṣe o bẹ́ẹ̀ ṣe subscribe yẹn ẹ rí ibi tó ti gbé ojú aago wá ó gbé kinní kan wá bí aago ẹ click yẹ ẹ tẹ̀ ó gbé nǹkan kan wá all ìyẹn ni ó jẹ́ kẹ́ ẹ láǹfààní àti máa rí wa wò lóòrèkóòrè nígbàkigbà tá a bá gbé àwọn ètò alárinrin wa wá ẹ wá ẹ tẹ̀ all ẹ tẹ̀ ṣé ẹ ti tẹ̀ ẹ like ẹ comment kẹ́ ẹ share fáwọn èèyàn káwọn èèyàn àwọn ọ̀rẹ́ yín àtàwọn èèyàn mi kan lè mọ n tí ń lọ ní òkodoro lógidì gbogbo bó bá ṣe ń lọ a mọ̀ fetí yẹn tó a sì mọ̀ fojú yẹn tó níbikíbi tẹ́ bá wà káàkiri àgbáyé tiwanti yẹn tòótọ́ tẹ̀yìn tiwa àjọwà fúnra wa ni torí pé tẹnitẹni tiwa sì ni tiwa o àbí Yorùbá Gidi TV adúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin èèyàn wa láti Yorùbá Gidi TV ẹ ṣeun wo fún fẹ̀tẹ́ ẹni sí wa a tó pàdé ńgbà míì lágbára lọ́wọ́ Ọlọ́run Ọlákúnlé Fásùgbà ló kọ mi ẹ gbìyànjú nígbàkigbà tẹ́ bá rí ohunkóhun bóyá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lágbègbè yín ẹ fi tó wa létí nọ́mbà tẹ́ pè sí onílọ lábẹ́ amóhùnmáwòrán lójú ìwòran yín yẹn ẹ pè wá àbí kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa báyìí lórí WhatsApp ẹ ṣé púpọ̀ o. Fásùgbà mi dé. Lọ́tẹ̀ yìí o, èmi gángan máa gbọ́. Fásùgbà mi dé. Ọ̀rọ̀ rẹ ló wù wá ká máa gbọ́ o. Fásùgbà mi dé. Ìyàwó Ọlákúnlé mi Fásùgbà. Fásùgbà mi dé. Adùn idán la wà lórí rẹ̀ o. Fásùgbà mi dé. Ẹ wo educative program tí a mi sọ. Fásùgbà mi dé. Àwa ò ní kólókó máa ròkò. Fásùgbà mi dé. Àwọn dẹ̀ní kọ́lá náà máa yẹ̀ lọ. Fásùgbà mi dé. Àwọn tó bá roko kó máa gbọ́ wa lọ. Tó bá yẹ̀nù kó máa gbọ́ wa lọ. Ẹ Ọlákúnlé mi ọmọ Fásùgbà o. Fásùgbà mi dé.